ẹ̀yin èèyàn lé a gbọ́ wípé kábíyèsí gbé ìyálé staff authority fún Queen Naomi o àsìyèyé olúwa bí a ṣe gbọ́ nìyẹn wọ́n ní wọ́n ṣe publicly níwájú àwọn elders àti gbogbo àwọn olóyè àti àwọn family Queen Naomi bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí àǹtí wahem tó bọ́ sínú palace tó wá fẹ́ kábíyèsí ẹ mọ̀ pé ìgbà yẹn wọ́n ní kábíyèsí gbé yèyé olúwa staff fún un pé kó máa ṣe yèyé olúwa lọ temporarily tíyàwó àwọn máa fi padà wá sínú palace wọ́n ní ṣùgbọ́n wọ́n ní gbogbo àwọn nǹkan tó ń ṣe kò bá kábíyèsí lára mu wọ́n ní nǹkan tó fi gba ọ̀pá àṣẹ yẹn lọ́wọ́ ẹnìyẹn bá a wá ṣe gbọ́ wọ́n náà wá lọ rọ ọ̀pá àṣẹ tiwọn wọ́n ní kábíyèsí dẹ̀ bá wọn wí pé àwọn ò fẹ́ rí anybody kó gbé ọ̀pá àṣẹ jáde mọ́ gbogbo àwọn fake ọ̀pá àṣẹ tó ń rọ yìí wọ́n ní kábíyèsí sọ fún wọn pé àwọn ò fẹ́ rí kán gbé anything jáde mọ́ tó bá ń jáde so but right now bá a ṣe ń gbọ́ wọn ní kábíyèsí gbé authority staff o yèyélúà fún Queen Naomi o níwájú àwọn elders wọ́n dẹ̀ sọ wípé àwọn ni first wife àwọn senior wife ìyálé gbogbo àwọn ìyàwó wọ́n ní àwọn ni so bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé wọn ní àǹtí wahem bara jẹ́ nígbà tí wọ́n rí i pé kábíyèsí sì gbé olórí àgbà fún Queen Naomi wọ́n ní inú àǹtí wo dùn rárá ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist ẹ lọ. bí a ṣe gbọ́ allegedly lánìkáwá torchlight sí orí channel wa ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà máa pé gbogbo nǹkan tá à ń gbọ́ alleged ni kì í ṣe pé bóyá a jọ ń gbé palace kábíyèsí ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ in fact later ẹ máa rí i pé gbogbo ẹ̀ ló ń wá sí reality ẹ máa rí i pé gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ so right now èyí tá à ń sọ yìí àbá kábíyèsí gbénu palace o agbó allegedly la mú wá fún yín. wọ́n ní kábíyèsí gbé ọ̀pá àṣẹ fún Queen Naomi nítorí pé Queen Naomi ni ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí ìyálé wọn nínú palace wọ́n ní ọ̀pá àṣẹ tí wọ́n dẹ̀ gbé fún wọn wọ́n ní lójú àwọn elder ni wọ́n ti gbé fún wọn wọ́n ní staff of authority of senior wife ìyálé gbogbo wọn nínú palace wọ́n ní wọ́n gbé ọ̀pá àṣẹ yẹn lé wọn lọ́wọ́ ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly ni ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí Queen Naomi ti dé inú palace kábíyèsí wọ́n ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ìyàwó wọn ò dẹ̀ fi ìgbà kankan bà kábíyèsí nínú jẹ́ wọ́n fẹ́ kábíyèsí tọkàntọkàn ni wọ́n fẹ́ wọn torí owó àbí nítorí mọ́tò àbí nítorí ilé àbí nítorí material thing wọ́n fẹ́ wọn nítorí pé ọlọ́run ó ní kán fẹ́ wọn ni
Ọlọ́run yan àwọn méjèèjì fúnra wọn. Lẹ́wọ̀ ìgbà tí Queen Naomi fẹ́ Kabiyesi, was a very innocent woman. Kí ni Queen Naomi mọ̀ ju àdúrà lọ? Kabiyesi náà dẹ̀ ti rí wípé ẹni tó nífẹ̀ẹ́ wọn nítorí owó wọ́n mọ̀ wọ́n, ẹni tí ò nífẹ̀ẹ́ wọn nítorí owó wọ́n mọ̀ wọ́n. Ọkùnrin gbọ̀nà, ọkùnrin máa ń test obìnrin. Àwọn ọkùnrin wọ́n máa ń test àwọn obìnrin ẹ̀ẹ̀kan mọ́ ni. Wọ́n mọ ẹni tó nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn, wọ́n dẹ̀ mọ ẹni tó nífẹ̀ẹ́ wọn nítorí pé ó fẹ́ di olórí, àbó fẹ́ di title, àbó fẹ́ máa fi orúkọ àwọn gba contract. Wọ́n mọ àwọn tó nífẹ̀ẹ́ wọn torí ìyẹn. Ẹ̀yin èèyàn lé, ìtorí ẹ̀ ní Kabiyesi fi gbé ọ̀pá àṣẹ ìyálé gbogbo àwọn olórí tán gbélé wọn lọ́wọ́ Yèyélúà pé àwọn ni wọ́n tó ṣe é. Àwọn ni wọ́n tó ṣe é nítorí pé kò sẹ́ni tó lè ṣe tí ò bá ń ṣe àwọn. Ẹ mọ gbogbo nǹkan táwọn sí àti sọ fún Kabiyesi lórí Queen Naomi wípé kò sí ẹni tí ó lè dàbí Queen Naomi o nínú gbogbo àwọn ìyàwó tó tán fẹ́ yìí. Wípé Ọlọ́run dìdì yan Queen Naomi fún Kabiyesi ni. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin náà ṣáà mọ gbogbo ìgbà tí wọ́n ń lọ sí Paris tán máa ń gbé ọ̀pá kiri. A ti ṣe gist yẹn rí tí wọ́n ti ń pe àǹtí wa níyà onígi torí wọ́n ní wọ́n lọ rọ nítorí Kabiyesi gba ọ̀pá àṣẹ Yèyélúà lọ́wọ́ wọn. Wọ́n ní ṣe ni wọ́n lọ rọ tiwọn tí wọ́n ń gbé kiri kó tó di pé Kabiyesi báànù ẹ pé àwọn ò fẹ́ rí wọn kán gbé ọ̀pá kankan jáde mọ́. Ṣó ti yé yín ẹ̀yin èèyàn lé? So ìtorí ẹ̀ Kabiyesi wọ́n wá mú ọ̀pá Yèyélúà yẹn wọ́n mú pamọ́. Wọn ò jẹ́ kán mọ ibi tán wà. Ìgbà kan tiẹ̀ la gbọ́ pé wọ́n tiẹ̀ gbé lọ kó tó di pé wọ́n tún rí i padà. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní pálásì Kabiyesi. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé tí Kabiyesi bá ti sọ nǹkan báyìí ẹ kàn máa rí i pé wọ́n ṣe nǹkan míì ni. Ìyẹn àǹtí wa R àti àǹtí wa M. Nǹkan tó bá wù wọ́n náà ń ṣe ní pálásì ńgbà yẹn. Ìtorí ẹ̀ ní Kabiyesi ti pàṣẹ fún wọn pé àwọn ò fẹ́ rí kán gbé ọ̀pá kankan jáde mọ́. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kì í ṣe nǹkan kékeré. Àwọn olórí yìí wọ́n ti try gbogbo nǹkan tán lè ṣe. Wọ́n ti sáré. Kò síbi tí wọn ò dé lórí ọ̀rọ̀ Kabiyesi ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n dé wọ́n bá ọwọ́ Ọlọ́run nítorí pé wọ́n ń sọ fún wọn pé ẹ lọ jókòó ara yín jẹ́. Ṣé ẹ ráwọn méjèèjì yìí ẹ̀ lè tú wọn ká? Ṣé ẹ ráwọn méjèèjì yìí ẹ̀ lè yà wọ́n? Nítorí pé Ọlọ́run ó fi wọ́n fúnra wọn ni. Àwọn sí àti sọ ẹ mọ iye àwọn èèyàn tán ti confess fún Kabiyesi lórí ọ̀rọ̀ Queen Naomi. Àwọn sí àyè ti sọ fún Kabiyesi pé ìyàwó tọ́lọ́ ń yàn fún Kabiyesi ni Queen Naomi. Wípé tí Kabiyesi bá lọ ṣe mistake tán jẹ́ kí Queen Naomi lọ pé kò ní dá o. Ṣé ẹ rí pé lásán ni Kabiyesi ń sáré tẹ̀lé Queen Naomi? Ṣe lásán. Wọ́n ti mọ nǹkan tán sọ, wọ́n dẹ̀ ti mọ nǹkan tán gbọ́, tán fi etí wọn gbọ́. So wọn lè ever ṣe mistake yẹn rárá. Ẹ̀yin èèyàn lé, ìfẹ́ Kabiyesi àti Queen Naomi yìí kì í ṣe ìfẹ́ kékeré o. Kì í ṣe ìfẹ́ kékeré rárá. Ìfẹ́ tó jẹ́ pé ìfẹ́ tí ò lópin ni ìfẹ́ wọn. Ṣé ó ti yé yín ẹ̀yin ará lé? So Kabiyesi mọ ẹni tó dúró tì wọ́n nígbà ìṣòro. Wọ́n mọ ìyàwó rere lọ́dẹ̀dẹ̀ wọn. Ìtorí ẹ̀ ni wọ́n fi gbé ọ̀pá àṣẹ first ìyálé lé Queen Naomi lọ́wọ́. Wọ́n ní àwọn ni ìyálé gbogbo àwọn ìyàwó táwọn ní. Wọ́n dẹ̀ ti fún wọn lọ́pàá àṣẹ. Allegedly. Ẹ̀yin èèyàn lé allegedly. Bí mo ṣe máa ń sọ ṣẹ̀mọ̀ mi ò bá Kabiyesi gbé palace o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa ń torchlight fún yẹn. Dẹ̀ máa ń rí pé gbogbo ẹ̀ máa ń já sí òótọ́. So nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n wọ́n ní àǹtí wa wọ́n ní kò fine easy rárá. Wọ́n ní inú wọn bàjẹ́ seriously. Ṣé ẹ̀mọ̀ pé tí ń pariwo kiri àwọn ni ìyálé Kabiyesi o, àwọn ni first wife o. Wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Wọ́n ní Queen Naomi ní first wife àwọn nínú palace àwọn. So bí bàbá wa onírìṣà Kabiyesi wa Adéyẹyè mo wólẹ̀ fòrí abdé Kabiyesi bó ṣe sọ nìyẹn pé ìyàwó àwọn Queen Naomi o wọ́n return sí palace as first wife àwọn ìyálé gbogbo àwọn ìyàwó táwọn ní. Wọ́n dẹ̀ gbé authority yẹn wọ́n gbélé wọn lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́. Ṣé ẹ mọ̀ pé ní Àkúrẹ́ ni Kabiyesi ti lọ gbé ọ̀pá àṣẹ ilé Queen Naomi lọ́wọ́ kì í ṣe inú palace o. Bí mo ṣe ń sọ fún yín
Queen Naomi ti sọ fún Kábíyèsí wípé tí àwọn olórí yóò bá kúrò nínú palace, àwọn ò ní wọnú palace, àwọn ò ní wá sínú palace. Ìtorí ẹ̀ ní Kábíyèsí fi lọ kọ́ ilé tí wọ́n kọ́ fún wọn láti kó ẹrù wọn lọ síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé a sọ pé wọ́n move gbogbo àwọn mọ́tò wọn lọ sí ilé tí wọ́n kọ́ fún wọn? Allegedly ni o. Gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ fún yín, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á ran gbogbo wa lọ́wọ́ o. So nǹkan tá a gbọ́ ò ní pé Kábíyèsí gbé ọ̀pá àṣẹ ìyálé wọn lé Queen Naomi lọ́wọ́ as the first wife. So nǹkan tá a gbọ́ nìyẹn. Tá a bá tún gbọ́ any update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel yìí. Àdúrótì yín lórí channel yìí ó ṣe pàtàkì. Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́. Ní agbára Ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn ilé ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up o. God will bless you. Gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbààwẹ̀ àti onígbàgbọ́, mo kí yín kú òǹgbẹ. Ọlọ́run á gbà, Ọlọ́run á gbọ́. Ní agbára Ọlọ́run àníyàn yín á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba. Please share this video, like and subscribe. God bless you all.